kú dídé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ mi tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody lákọ̀ọ́kọ́ ẹ wò fọ́nrán yìí. gbogbo tá a bá ṣe láyé mọ̀sán tí a bá rí ohun tí à ń jẹ ọdún ẹ̀mí tiwa fẹ́ ká dìde fún ilẹ̀ wọn tó bá dúró ń bí lẹ́nu máa jà ju bí mo ṣe gbà ṣùgbọ́n tó hádìtàn náà ni mo ṣe láti champion kọ́lé champion lọ́wọ́ mo tẹ́ ẹ bá ṣe láyé mọ̀sán báyìí. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. mo lérò wípé ẹ rí fọ́nrán yẹn dáadáa ó dẹ̀ ṣe é ṣe kẹ́yìn yẹn kan ti rí àwọn fọ́nrán tí mo fi hàn yín yìí ó ní ìtumọ̀ sí ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nílẹ̀ Yorùbá. ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ láti bí wípé. mẹ́wàá ń ṣẹlẹ̀ o ẹ jẹ́ ká sọ wípé ìròyìn ayọ̀ ni eléyìí jẹ́ lẹ́yìn tí olóyè Sunday Adéyẹmọ tí gbogbo èèyàn mọ̀ sí Sunday Igboho bá wọn dá sí ọ̀rọ̀ ilẹ̀ kò ṣe ilẹ̀ látàrí bí àwọn ènìyàn kan ṣe fẹ́ da ilé àwọn ará ìlú wó lulẹ̀ lẹ́yìn tí wọ́n ti ṣẹ́ débì kan lórí ilẹ̀ wọn. eléyìí ni ó mú kí olóyè Sunday Igboho yọjú síbi ìṣẹ̀lẹ̀ náà tí wọ́n sì pẹ̀tù sí àwọn ará ìlú nínú tí wọ́n ti ṣe àlàyé lóríṣiríṣi lórí ọ̀rọ̀ tí ó wà lẹ́yìn. olóyè Sunday Igboho sọ débi wípé àwọn yóò jà àwọn yóò fi ara ya tó bá jẹ́ wípé àwọn rí àwọn ènìyàn tí wọ́n ta ilẹ̀ yìí fún àwọn ará ìlú yìí ṣùgbọ́n wọ́n ti sá lọ kó tó di wípé àwọn èèyàn kan fẹ́ wá wó ilé wọn. níbi tí ọ̀rọ̀ dídùn yìí olóyè Sunday Igboho sọ dìbò pé àwọn ti bá àwọn ènìyàn tí wọ́n fẹ́ da ilé wọn wó lulẹ̀ wọ́n ti yànnàná àwọn kan lórí ọ̀rọ̀ yìí eléyìí ni wọ́n fi ọkàn àwọn ará ìlú balẹ̀ tí wọ́n sì sọ dìmọ̀ wípé àwọn ìgbésẹ̀ kan yóò túbọ̀ wáyé lórí ìṣẹ̀lẹ̀ yìí. báyìí ni olóyè Sunday Igboho ṣe bá wọn yọjú síbẹ̀ tí wọ́n sì bá wọn gbìyànjú láti bá wọn yànnàná ọ̀rọ̀ yìí débi tí ó lápẹ̀rẹ̀ àìsí ń bẹ̀ láì bá wọn dá sí ó yá ẹ jẹ́ ká bá wọn débẹ̀ tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí yín rèé ẹ má gbàgbé láti like comment kẹ̀dẹ̀ bá wa share nítorí inú àwọn ará bí yìí dùn lẹ́yìn tí olóyè Sunday Igboho dá sí ọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká má fi ọ̀pá pọ̀lọpọ̀lọ péjọ ó yá ẹ jẹ́ ká bá wọn débẹ̀ ohun tó ṣẹlẹ̀ kankan kó tó di wípé a tó dé ọ̀dọ̀ ẹnìkan tó sọ̀rọ̀ tó tàn mọ́ olóyè Sunday Igboho ẹ wo ẹ jẹ́ ká débẹ̀. ẹ̀jẹ̀ bọ́ láti kóòtù lèmi ló gbé lọ kóòtù ẹ̀jẹ̀ bọ́ láti kóòtù onílẹ̀ mi bọ̀ tí ilẹ̀ rò tó bẹ́ẹ̀ gbogbo ilẹ̀ onílẹ̀ ló gbà bọ̀ owó skul kan owó skul ilẹ̀ rò débi skul àwọn ti wà lórí ilẹ̀ ní ìsìn oníyọdún láti wà lórí ilẹ̀ kó tó lọ ra lẹ̀ o. ẹ ní ṣíṣe o ní ṣíṣe o ilẹ̀ rò tó yẹ kó lọ gbà ọlọ́run tó ti di o ẹ̀dá fi máa yọjọ́ ìdè náà ìgbọ́ owó náà fi sílẹ̀ ṣẹ̀ṣẹ̀ temporary ni fúngbà díẹ̀ àlejò ni wà ń bẹ gbogbo bí ilẹ̀ alágbára tó ká nípò tá kó mẹ́jọ gbogbo tá a bá ṣe láyé mọ̀sán tí a bá rí ohun tí à ń jẹ tó jẹ́ ẹ̀mí tiwa fẹ́ ká dìde fún ọ ṣẹlẹ̀ rí ẹ ti bẹ́ẹ̀ nìkan tó wà lórí àlefa tó kàn ń gbé bẹ́ẹ̀ tó jẹ́ bẹ́ẹ̀ president àbí gọ́fìnà kan tó kàn wà ń bẹ́ẹ̀ lọ kọ́ máa kó mẹ́jọ kan náà gbogbo táwọn náà sìn ní sìn àdìtàn náà ni òsèlè champion kọ́lé champion lọ́wọ́ mo tẹ́ ẹ bá ṣe làwọn mọ̀sán báyìí nísìn báyìí nísìn ẹnìkan rà lẹ̀ ó gbìyànjú ẹlòmíì mẹkáníìkì bíríkìlà ọkọ mi báyìí àwa wo kọjá. bíríkìlà ṣe lèmi éka bẹ́ẹ̀ ni mo sì rà ó sì wá wọlé tó wà bẹ́ẹ̀. olómú mi wá báyìí bá wọn sọ wọn rò tọ́lọ̀ wọn mọ̀ wọlé sí wọn ò dẹ̀ ní wo mọ́. àmín ẹ̀gbọ́n ti lọ ti bá wọn sọ ìjọba ni wọn ebi iṣẹ́ ìjọba ṣùgbọ́n àwọn ẹni pé wọ́n ní pé after God na government wọ́n ṣe mistake lẹ́yìn Ọlọ́run àfọlọ́ lẹ́yìn Ọlọ́run tó ní wá mistake ni after God na government ni àwa èèyàn ní government taba ní àfẹ́ nǹkan mọ́ a lè kóra jọ ká bẹ̀rẹ̀ wàhálà wọn ò lè ṣe nǹkan wọn padà wọ́n sọ wọ́n pa gbogbo wa tán ni tanu fẹ́ ṣèjọba lé lórí bọ̀ǹgbà tíjọba ò kọ́lé fún wa tó jẹ́ pààlà kọ́lé fúnra wa tíjọba wa ń wo kódà Ọlọ́run tó fẹ́ bẹ́ẹ̀ because
tẹ́yìn bá ti rí ibi ìforípamọ́ sí àṣírí yẹn ti bọ̀ ọlọ́run bá tó wá bò wá láti rí ta kọ́lu ilé tẹ́nìkan wá gbé katapila ní wo àbọ̀dà tí èdè ṣe pé àgbowó lọ́wọ́ ẹ̀ àmọ̀nìta ọ̀sùn tàbí rówó ni ọ̀ tí ẹ̀ bẹ̀rù ọlọ́run bá tó ní mí kò ní fi yín lẹ̀ àwọn tó talẹ̀ fún yín àwọn náà wọ́n sì yẹn dáadáa ká ní pé àwọn tó talẹ̀ fún yín ilẹ̀ wọn ni tó bá dúró ń bí lẹ́nìí màá jàjú bí mo ṣe jà lọ ṣùgbọ́n àwọn tó talẹ̀ fún yín wọ́n ti sá lọ torí pé èèyàn burúkú ni wọ́n olùdè ni wọ́n sì yẹn dáadáa but mo kàn rókòtò bàbá mi lẹ́yìn jẹ́ ìyá mi ní wọ́n sùn kẹ́ tó rí ní kọ́ni mo kàn fi bá wọn sọ̀rọ̀ pé kàn jọ kàn fi kíní yẹn lẹ̀ báyìí so ìgbà tí mo dẹ̀ bá wọn sọ̀rọ̀ pé kàn mọ̀ jẹ́ kẹ́ sanwó mọ́ àwọn ni kàn wá bọ́ sí máa ràn yín lọ́wọ́ kẹ́yẹ kàn tó ń fi bẹ́ẹ̀ ni kàn mọ̀ sí bẹ́ẹ̀. ẹ káàsán ẹ kú àtàárọ̀ ẹ kú iṣẹ́ ìní gbogbo ọmọ Yorùbá àní ìṣìṣẹ́ ọ àní tẹjú olè mọ́lẹ̀ bẹ́ẹ̀ ni àní bòrìbòrì káfẹsẹ̀ kọ́ká darí ayé wa nù àwọn àgbájọ wọn ní àgbàrá kì í fòkòtò eré ayé wa ò ní fòwárò láṣẹ Olódùmarè tó ń yí ìgbà padà yóò yí ìgbà Yorùbá padà sí rere ọkàn wa máa balẹ̀ o ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe wá ṣe mo wà ní Ìbàdàn nílé olóyè Chief Sunday Adéyẹmọ Ìgbòho ṣá ní headquarter nípa ọ̀rọ̀ ààbò tí gbogbo ẹ̀yọ́ ọmọ Yorùbá gbé dání tẹ̀ní ká ṣiṣẹ́ lórí ẹ̀ ìtọ́wọ́ wa bá tẹ̀kú dà à lè béèrè ikú tó pa bàbá wa àwọn tó ń wọlé tọ̀ wá tó ń pa wá nípakúpa ẹ̀ mo wá ṣàlàyé ọ̀rọ̀ kan torí mo rí fídíò tí Àrólé tẹ́ntẹ́ ń ṣe tó ní bàbá Èkìtì ń pariwo and that is an insult àwọn àgbájọ wọn àwọn níwọ̀nyí lè bú àgbà káti ẹ̀mú tọjọ́ orí kúrò mi rò pé mo fi gbà kan go against n tó ń ṣe and ní ìkórìtà tá a wà yìí torí mo máa ń sọ̀rọ̀ yẹ wípé àwọn abàlújẹ́ tí a bá sọ fún pé ó bàlújẹ́ á lóun wà lára àwọn tó ń tú ìlú ṣe ni bàbá mi àmọ́ sọ̀rọ̀ kan ẹni bá ti ń bu àṣírí olè ẹ wá díẹ̀ dáadáa olè náà ló nítọ̀ tó bá rí àwọn kan tó jẹ́ pé wọ́n ń gbowó ọmọ Yorùbá nǹkan tara wọn náà fi ń ṣe tó o bá ti sọ definitely ìwọ gan olè náà níwọ náà torí lára tó sọ o ní ìwọ fi ti tiẹ̀ dá security lẹ̀ láti 2020 lẹ́kìtì àwa ọmọ nǹkan tó ń jẹ́ ìjà ẹkùn tẹ́lẹ̀ àfi gbàtàn gbèrú ẹkùn jáde síta lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ló ṣe bẹ̀rẹ̀ sí ta fọ́ọ̀mù lẹ́kìtì làwọn ọmọ ṣe bẹ̀rẹ̀ sí ta fọ́ọ̀mù lẹ́kìtì and I came out pé àwọn ènìyàn ní pé ọ̀rọ̀ yìí ti ní confusion nú àwọn ò mọ ntòkù tán máa ṣe èwo ló tó lóye Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣé Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ló dá ẹgbẹ́ méjì lé at a time ṣé a serious ṣá mo dẹ̀ jáde síta mo ní kò rí bẹ́ẹ̀ pé Àrólé 1010 ló ní ìjà ẹkùn olóyè Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá ló ní ìrù ẹkùn wọ́n dẹ̀ ti register ìrù ẹkùn náà láti 2020 ṣé 2022 ni láti gbà tó lóye Ìgbòho ti wà ní Kútọ́nù wọ́n ti register ìjà ìrù ẹkùn mo dẹ̀ ní brother mi Àrólé 1010 jáde kó ṣàlàyé pé àwọn ọmọ tó kó sílé yìí orúkọ Sunday Ìgbòho náà fi ń gba owó lọ́wọ́ àwọn èèyàn tán náà pé fọ́ọ̀mù síta tán fi ń gba 10,000 tó dẹ̀ tẹ́lẹ̀ mo ṣàlàyé pé iṣẹ́ ọ̀tọ̀ ni ìjà ẹkùn ń ṣe iṣẹ́ ọ̀tọ̀ ni ìrù ẹkùn ń ṣe Àrólé 1010 that statement pé bàbá Èkìtì ń pariwo ó gọ tí ò bá lẹ́ni sọ fún ẹ ó gọ gan ṣó possible ẹni tó wà ní South Africa kó wá máa dá security nílẹ̀ ní Iléṣà owó wà lájò ẹ̀ ń dá security lẹ́ẹ̀lẹ́ ẹ̀ fi ń dá confusion lẹ́ẹ̀lẹ́ ọmọ Èkìtì mẹ́ta ló wà lẹ́wọ̀n náà true bàbá Àrólé 1010 yìí ó fẹ́ kí n lu nítorí yẹ kí n lu síta ó fẹ́ kí n lu síta ni because you cause confusion tó kọ́ àwọn ọmọ yẹn sábẹ́ pé ìwọ ló ní wọ́n ìgbà tí wàhálà tó dé bá wọn you abandon them àwọn ọmọ yẹn ń rọ̀tì lẹ́wọ̀n náà ó sọ anything nípa ẹ̀ ìrù ẹkùn tún dé ní ìgbà yẹn gangan ó ní ìjà ẹkùn ti wà láti 2020 kí ló dé tẹ̀ fi kó fọ́ọ̀mù síta láti gbà yẹn kẹ́ máa ta fọ́ọ̀mù ọmọ Yorùbá tó bá ló ń gbọ́ nípa ìjà ẹkùn láti 2020 2021 2022 2023 2024 2025 dé 2026 tó táwà ìkójáde títa kó wá sọ Àrólé 1010 this is not the first time ṣó rántí nígbà tí aṣojú ẹgbẹ́ àpapọ̀ tú tí àwọn ọmọ onítìrí gba orí aṣojú ẹgbẹ́ àpapọ̀ tí àwa ta ní pé àwa ta gbàgbọ́ nínú bàbá Akíntóyè àtolóyè Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá ẹja kóra wa sínú ẹgbẹ́ kan nígbà yẹn náà dá akíkanjú lẹ̀ ọjọ́ kẹta mọ̀ ní wọ́n dá títì ẹ̀ lẹ̀ ṣé o mọ̀ pé bàbá Àwòrò-Ṣàṣà pè ẹ́ lórí ọ̀rọ̀ yẹ this is not the first time that you will do something like that ìjọ tó bá ti gbọ́ pé Sunday Ìgbòho gbé nǹkan kan jáde wà gbé títì ẹ̀ jáde ìwọ òde wálé ẹ wá kó àwọn ọmọ sínú problem tán ẹ wá dá àwa tá a wà nílé sí o God why are you do all this mi ò bá ti jà wá mo sọ fún ẹ mo ní Àrólé 1010 please jáde síta kó tàn mọ́lẹ̀ sí kíní pé ìjà ẹkùn èmi ni mo ní olóòótọ́ ọ̀gá mi ni bàbá olóyè ní Sunday Ìgbòho bàbá mi ní Sunday Ìgbòho ṣé òróró owó orí social media ni lọ wo kíní tí àwọn ọmọ Ìgbò gbé jáde síta àwọn ìjà ẹkùn yẹn náà gbé síta pé Sunday Ìgbòho have take another opportunity to enrich himself ó jáde kó sọ̀rọ̀ pé no it's not like that
ṣé owó kí ní Máyégún Diary ni ìjà ẹkùn náà ló gbé síta tó fi sọ pé Sunday Igboho opportunity to become a billionaire èèyàn mi náà tó gbé jáde síta again pé kánṣìrò 10,000 lọ́nà 1,000 ó léye tó máa jẹ́ so 10,000 lọ́nà 50,000 bóun ṣe ṣírò títí ẹ̀ nìyẹn bó lóye mílíọ̀nù pé opportunity rẹ̀ fún Sunday Igboho to become a rich man again ó jáde síta ń gbà yẹ kó sọ̀rọ̀ pé no ìjà ẹkùn belong to me ìjà ẹkùn private ni irú ẹkùn ní gbogbo Yorùbá ni ó jáde síta kó sọ yẹn gbà yẹ o nígbà táwọn ọmọ yẹn wá sí ilé yìí Ìbàdàn mú wa yìí nílé Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá òun rèé ó má dàbí àwísọ òun rèé inú ilé òun lẹ́wọ̀ yìí ilé Ìgbòho lèmi wà òun lẹ́wọ̀ yìí òun lẹ́wọ̀ yìí nígbà táwọn ọmọ yẹn wá àwa kan sọ ń gbà yẹn lọ́n pé olóyè kí ni máa dá confusion lẹ́ o Májàsọ́lá ní ṣebí Yorùbá ní gbogbo wa àwọn máa sọ fún wọn wípé kájọ ṣiṣẹ́ papọ̀ torí àwọn ọmọ yẹn ṣe fídíò ń sìn lábẹ́ igi tíìkì wọn láwọn wà nù forest ṣé igi tíìkì máa wà nù forest why are we deceiving ourselves Fúlàní ń fìyà jẹ wá tó ń fìyà jẹra wa so ni mo fi sọ pé àwọn kan tó bá jáde síta tó ń gba owó lọ́wọ́ àwọn ọmọ Yorùbá tó fi ń tọ́jú ara wọn jáde síta kò sọ this time around agbẹ́dọ̀ fọ ilẹ̀ Yorùbá mọ́ kì í ṣe Fúlàní nìkan la máa fọ̀ mọ́ kò nílẹ̀ Yorùbá àwọn tó jẹ́ titi wa gan tó jẹ́ pé ìwà ọwọ́ wọn ò mọ́ ó wá sọ wípé èmi ń pariwo that language alólè tẹ́ntẹ́ ó pọ̀ ju ẹnu ẹ lọ ó pọ̀ ju ẹnu ẹ lọ ìwọ ní ló máa sọ pé kí n ta gbé dání a rí àwọn tó kálára tán gbé dání wọ́n wálé tán ni wípé ìgbé ayé tí Yorùbá ń gbé wọ́n wálé a rí àwọn tó jẹ́ pé wọ́n gbé dání lóòótọ́ wọ́n wà nílò ìwọ̀n lórí ọ̀fẹ́ àti wálé wọ́n ní ju YouTube ẹyọ kan wọ́n ní ju Facebook ẹyọ kan you know níbi tẹ́mi àtẹ́tí bẹ̀rẹ̀ wàhálà tó sọ pé nǹkan tó gbé kání dání nígbà tán dá ẹgbẹ́ kan lẹ̀ tán ní kóníkálùkù pé àwọn èèyàn sí state yẹ ìwọ tó bá jọmọ Èkìtì tó wà nílò òyìnbó lọ́jọ́ state yẹ lọ́jọ́ group state yẹ ìwọ tó bá jọmọ Oǹdó tó bá jọmọ kínní gbogbo state pátápátá làrú létẹ̀ fẹ́ wà and I now remove you in Èkìtì pé you are not from Èkìtì you call me pé tó yẹ kí n yọ ẹ́ kó nú Èkìtì because I know the damage to cause in Èkìtì I know the damage you cause in Èkìtì lára àwọn ọmọ tó mislead wọ́n wà lẹ́wọ̀n sí láti bí ọdún bíi mẹ́ta wọ́n wà lẹ́wọ̀n you did not see anything about them bí ọ̀sẹ̀ kẹta lẹ́yìn láṣẹ pé àrólé tẹ́tẹ̀ wọn ṣe báyìí nǹkan báyìí mo fi ní pé kán pé àrólé tẹ́tẹ̀ wọlé pé àbí wàá sọ pé o mọ̀ wọ́n torí nígbà tá à ń lọ sí interchange ìwọ iná ló wà lẹ́yìn wọn ìgbà tá à ń lọ sí Ọjọ́ta you are the one tó dìídì pé mi pé àwọn ọmọ yín pé òun dúpẹ́ lọ́wọ́ mi pé wọ́n ní èmi ni mo kó wọn sínú mọ́tò pé o dẹ̀ ti sẹ́ndì owó mọ́tò fún wọn pé mo wá sọ pé ká má gba mọ́tò mọ́ mo ń wú ẹ sí ni àrólé tẹ́tẹ̀ take time èmi ò ní ju YouTube ẹyọ kan mi ì dẹ̀ ní ju Facebook ẹyọ kan you know how many channels you open because of the Yoruba nation because of this struggle tó bá dé pé lóòótọ́ ló ń gbá struggle máa bọ̀ ń lé mo ní fídíò kan bí báyìí táwọn ìyá yẹn pè wá pé ó ti sọ àwọn ọ̀rọ̀ yẹn ẹ̀yin tẹ wà lé ìta ìyá kan ti pè mí pé ibi táwọn wà yìí táwọn bá gbogbo àwọn ọmọ táwọn bí Amẹ́ríkà náà wà pé táwọn bá kú sí Amẹ́ríkà àwọn ọmọ lè decide pé kán sí Amẹ́ríkà pé àwọn ọmọ yẹn gan ìròyìn tó ń gbọ́ nípa Yorùbá they are not ready to come home pé bọ̀tọ̀ wọn ò dẹ̀ fẹ́ kú sáàdù pé bọ̀tọ̀ àwa táwa lé gan à ń kọ́ sí confusion pé èwo ni ìlú ẹkùn èwo ni ìjà ẹkùn ẹgbọ́ ọ̀rọ̀ ìyá yìí. ó sọ bẹ́ẹ̀ ifá tó sì tó bẹ́ẹ̀ náà mo ti fẹ́ mọ orúkọ yín torí nǹkan ṣẹlẹ̀ ní àná èmi ò mọ ìyàtọ̀ nínú ìjẹ́ ẹkùn àti ìlú ẹkùn èmi rò pé kan ní gbogbo ẹ̀ mo nílé kan sí Ìkẹrẹ́ mo fẹ́ gbé fún wọn mo àwọn ìjà. ṣẹgbọn bẹ́ẹ̀ ìyá yẹn ló ń nílé kan sí Ìkẹrẹ́ is from Ekiti state not Ondo bí Onítìrí ṣe ń gbalé lọ́wọ́ àwọn ọmọ onílé yẹn àdéhùn Ṣèyí Mákindé wó gbogbo ẹ̀ níbàdàn bíbáyìí ṣé tọ́mọ́ tó wá lọ wó ilé ìyá yìí ń sìn fún illegal work tọ́mọ́ lọ wó ilé ìyá yìí ṣé ìyá yìí ò ní pariwo síta pé Sunday Igboho ló jẹ́ kán wọlé o ẹ̀dẹ̀ forúkọ Sunday Igboho àwọn ọmọ tó kó sílé forúkọ Sunday Igboho ń gbowó wọ́n fi ń ta fọ́ mo dẹ̀ ní àròlé tẹ́tẹ́ please come out ẹ̀ la lọ́rọ̀ sọ wípé ìjà ẹkùn belong to you irú ẹkùn ní ti Sunday Igboho but Sunday Igboho bàbá mi ni ọ̀gá mi ni àjọ ń ṣiṣẹ́ yìí ni finish wọ́n ní mò ń pariwo so tí orú ìyá ìbá wa ṣẹlẹ̀ ń sì tó gba fọ́ọ̀mù lọ́wọ́ wọn tán gba fọ́ọ̀mù tán tó gbélé ẹ̀ka lẹ̀ tó padà lọ wọlé tó padà lọ wọlé sà ṣé kìí ṣe àwa táwa níta láǹtẹ̀lẹ̀ Sunday Igboho náà máa ní kiri táwa ò dẹ̀ mẹ́nìtì ṣé àwọn ọmọ ẹ̀ sọ pé wọ́n ti ń ta fọ́ọ̀mù lẹ́kìtì ni ṣé Èkìtì náà ti rẹ́jísítà ìjà ẹkùn Ondo state náà ti rẹ́jísítà ìjà ẹkùn náà they register ìjà ẹkùn under the Ondo state not federal ẹni tó ń gbogbo máa ètò why are you confuse people wọ́n ní mò ń pariwo ṣé mi ni mo bí tó ti ń ta walkie talkie àbí wo ló ṣe pé mi ìrárí kò sẹ́ni tó lè pín pé mo gbowó lọ́wọ́ pé òun ní pé ń bá ara nǹkan
àwọn ìyá kan wà tó jẹ́ pé tán wà lórí social media yìí tán wà lórí social media tán tẹ̀lé mi tí n bá ní mo nídìí mílíọ̀nù lé ní wọ́n wá kan wọ́n dẹ̀ ti sọ fún mi pé mi gbọ́dọ̀ borúkọ ara mi jẹ́ ẹ lè ní pé ẹ̀ẹ́dẹ́gbẹ̀ kan lẹ̀kẹ́ ní bàbá Èkìtì ní dẹ́gbẹ̀ títí ẹlẹ́ tí n bá pè wọ́n pé bàbá mo nídìí nǹkan báyìí lọ́wọ́ kan ni tí n bá pè àbátádọ̀ kọ́ mi ò tí ní ẹ̀ẹ́dì tó ti máa gbé ṣé ìyá mi Nana Àwáwù ni mò ń sọ ni àbí ìyá mi Ellen Adéyẹmí àbí Àṣìṣe Àgbàdéṣeré bọ́dà mi tó ṣùọ́ àwa ò ní forí torí orúkọ owó táwa fẹ́ gẹ́ǹsì ká orúkọ wa jẹ́ ṣùgbọ́n ọjọ́ ọ̀la àwọn ọmọ wa tó bá rí báyìí bó ló ṣe máa rí ní ọjọ́ ọ̀la àwọn ọmọ wa táwa ọba kí ọ ẹ̀ ẹ gbọ́rọ̀ yìí mo fẹ́ kẹ́ gbọ́ dáadáa ìyá yẹn fẹ́ gbélé ńlẹ̀ fún wọn in the name of Sunday Igboho tí ò bá jẹ́ pa pariwo síta tí ìyá yẹn bá ti lọ gbélé ńlẹ̀ kọ tí ẹni tí bá wá ṣẹlẹ̀ ṣé kì í ṣe orúkọ Sunday Igboho ní ọmọ darúkọ. ayẹkùn àti mo wá àjọ sọ̀rọ̀ mo ilé yẹn dẹ̀lélẹ̀ lọ fi ṣe ọ́fíìsì mo wá sọ pé mi ò gba owó tó máa lò fún ọ́fíìsì bóyá 3 years náà fẹ́ fi lò màá pe lọ́ọ̀yà mi tó máa dúró fún ọ táwọn àjọ ṣe táwọn ṣe agreement 3 years náà fẹ́ fi lò free mo fẹ́ fún wọn nígbà tó tọkàn nídìí ọ́fíìsì torí mo wà lára kẹ́ni mo join group wọn mo wá rí i pé Yorùbá lè sọ̀rọ̀ ìkókó jọ ní gbogbo wa àmọ́ ìgbà tí mo wá bá oníyọ̀ sọ̀rọ̀ Omiyo wa sọ fún mi pé kò rí bẹ́ẹ̀ o ó yìí jẹ́ kó yàtọ̀ sí irú ẹkùn ó irú ẹkùn ní ti Sunday Igboho ó yìí jẹ́ kó ń pè ti àwọn tẹ́ntẹ́n mo yìí báwo ló ṣe rí bá kí Yorùbá tó pẹ́ra wọn sí wẹ́lẹ́wẹ́lẹ́ ọ̀nà mọ́ wa ṣe ohun tó máa bá kó máa di wàhálà tèmọ́ dàbí ilé onítìrí tí wọ́n lò lé Ìbàdàn tó ń gbogbo rẹ̀ náà owó kan ṣe kàn bàjẹ́ tó ṣe kí gọ́ọ̀mẹ̀ntì gba ilé yẹn lọ́wọ́ wọn mo ṣe wá sọ pé òkè pé màá wádìí dáadáa kí n tó di pé mo gbé fún wọn mo yé mi ò mọ̀ mo ìkànnì ni mo pé gbogbo ẹ̀mí mọ̀ pé ó yàtọ̀ síra ẹ mọ̀ ẹ̀yin tẹ́ wà ní Nàìjíríà ẹmọ tó ń ṣẹlẹ̀ nípa rẹ̀ ẹ mọ̀ bó ṣe jẹ́ síra àbí kò yẹ yín báyẹn ìgbà ló wá ṣàlàyé fún mi ìgbà ló wá sọ pé òun máa sẹ́ndì nọ́mbà ẹni tó wà lẹ́kìtì tó jẹ́ ti ìrù ẹkùn kó máa sẹ́ndì ẹ̀ sí mi mo yóò dá mo yóò sẹ́ndì ẹ̀ sí mi èmi ò dẹ̀ mọ̀ mo dẹ̀ ti àwọn bọ́ọ̀sì méjì mo dẹ̀ ti gba fọ́ọ̀mù fún ọ ní ọ̀dọ̀ wọn èmi rò pé ti sẹ́mu ni èmi ò mọ̀ bó yàtọ̀ síra òun mo fẹ́ jẹ́ ẹ wá ṣàlàyé nǹkan tó ń lọ níbi bẹ̀yẹ fún mi torí kò yé mi tó kọ́ ẹ̀ mọ́wàá kẹ́ ọ̀rẹ́ bọ̀ sọ̀lọ̀ níbi bá ti gbélé fún wọn tí mo rí pé kì í ṣe ti àwọn Sunday Igboho ẹ mọ̀ pé problem ló máa jẹ́ ọdún mo ṣe ń bá yín sọ̀rọ̀. nígbà tí sọ fún yáyẹ pé ìjà Sunday Igboho ló ní. gbogbo campaign tán ń ṣe lórí social media picture tán wá yà nínú ilé yìí tí olóyè Sunday Igboho mú wà láàrin wọn náà gbé kiri wọn dẹ̀ wá kí Sunday Igboho ni wọn wá kí olóyè Sunday ọmọdé yẹmọ Igboho ṣàlẹ́ ni àwọn Àmọ̀tẹ́kùn wà o Àgbẹ̀kọ̀yà wà o ọ̀tá wà o Fìjìláńtẹ́ wà o OPC ṣẹ́ńgbọ́ náà wà bíbẹ̀ yìí o wọn à gbé fọ́tò tí Sunday Igboho bá wọn yà wọn àgbẹ̀ síta ká máa fi sọ fáwọn ọmọ èèyàn pé òun lélẹ̀ yìí. ṣé ń gbọ́ mo dẹ̀ pé as a brother pé àròlé tẹ́tẹ̀ mi ò kọ́kọ́ bẹ́ẹ̀ dárúkọ pé ìwọ ló ní mo ní brother mi ìwọ tó ní kíní please jáde síta kó ṣàlàyé káwọn ọmọ Yorùbá lè mọ̀ iná ìsìsì òtún gbẹ́dọ̀ tó wà lẹ́ẹ̀mejì ṣé wọ́n ṣe ń pààyàn àwọn ọmọ tó ń ṣó abẹ́ igi tí kìtàn náà wà nínú gbòòrì sáà why are we deceiving ourselves. Hello ma. Yes ma. Yes ma. Ìbádúró tí yàn ní sírin o. Àmín àmín. Àní dẹni tán jí gbé o. Wọ́n lágbára lọ́wọ́ àwọn bandits gbogbo àwọn ọmọ iléèwé tán kó lọ Ọlọ́run á ṣe wọ́n rírí o lágbára. Àmín àmín ma. Ṣé rí tẹ bá rántí ọ̀rọ̀ ìrú ẹkùn àti jẹkùn yẹn mo ti sọ fún yín rí. Ó dà pé ẹ̀yin àtọmọlúkà mo private chat yín ni. Wípé orúkọ yẹn jọra wọn. Wọ́n máa sì mú ìrú ẹkùn ìjẹkùn. Mo ní wọ́n máa sì mú dẹ̀ máa dá confusion lọ́jọ́ iwájú. Ó ní tó ṣẹlẹ̀ nísìn. Àwọn èèyàn míì wà tó jẹ́ pé olóyè security olóyè náà fẹ́ lò bẹ́ẹ̀ tán bá ti rí ìjẹkùn wọn á rò pé ìyẹn tolóyè ni kò dẹ̀ ń ṣe tolóyè Ọlọ́run má jẹ́ kí wọ́n sọ wá lórúkọ burúkú ẹni tí àwọn èèyàn dẹ̀ olóyè ọ̀rẹ́ aráàlú ni ọ̀tá dẹ̀ pọ̀ fún olóyè gan-an ọ̀tá pọ̀ fún olóyè gan-an àwọn míì wà tán fẹ́ máa fi kíní yẹn ba orúkọ olóyè jẹ́ ipò ń gba owó Ọlọ́run ò ní jẹ́ káńsù tán ti gbé fún wọn wípé wọn sì máa fi ṣiṣẹ́ wọ́n ti lọ gbowó lọ́wọ́ àwọn kan tí ò dẹ̀ rí bẹ́ẹ̀ tó lóun yóò náwó gba kọ́bọ̀ lọ́wọ́ anybody tó ti mo dẹ̀ pé àròlé tẹ́tẹ̀ pé kó jáde síta kó wá ṣàlàyé ó wá ń ṣe ṣé òun wá ní mọ̀ pariwo. máa fi owó rẹ́gísítà sórí kíní òun à ń gbọ́ olóyè tó sọ pé káṣá rẹ́gísítà kán fáwọn ní go ahead ìfọ̀dọ̀ owó gan òun ò béèrè lọ́wọ́ wọn òun á ná owó yẹn lọ́wọ́ ara wọn. gbogbo ẹ̀ là ń gbọ́ náà tó bá jẹ́ pé possible láti lè máa ṣe aṣètònú yìí kán pe àròlé bàbá tẹ̀ntẹ̀ kán change orúkọ yẹn. bí o tiẹ̀ ṣe ń jẹ mà ṣẹ́ni bí o tiẹ̀ ṣe ń jẹ kó jáde síta kó ní ìjà ẹkùn private company tòun ni that is another thing. torí mo gbọ́ pé wọ́n ní àwọn kan náà jọ dálẹ̀ nínú ìfẹ́ lójúmọ́ níbẹ̀ àwọn tó bá jọ dá sílẹ̀ kí wọ́n jọ pe ara wọn kán mọ irú ìjà the same thing àwọn dẹ̀ ń polówó tí wọ́n yẹ gan ju ti olóyè Ìgbòho lọ ìjà ẹkùn lẹ́ máa rí kán máa polówó tí ò bá ń ṣe fi ẹnu last week tán jí àwọn ọmọ gbé tí wọ́n ṣe ń polówó dáadáa
àrólé bàbá tẹ̀tẹ̀ dẹ̀ mọ̀ pé ìjẹkùn yìí àti irú ẹ̀kọ́ olóyè wọ́n ti ń polówó ẹ̀kọ́ tó di pátá títí wọ́n lẹ̀ bí wọ́n tiẹ̀ tí ì gbé síta nígbà yẹn. ó jẹ́ kó lọ fún lórúkọ tó close mọ́ra wọn bẹ́ẹ̀ yẹn orúkọ yẹn ti close jù wọ́n ní wọ́n lò nílé o bàbá wọn lóye ìgbòho ní orúkọ burúkú o lágbára ọlọ́run bọ́tà ṣe gbógun ti wọ́n ọlọ́run á máa ṣe láṣẹ wọlé ẹni bá pẹ́rẹ́ wọn níbi bí máa bá lágbára ọlọ́run wọn ní ṣàṣetì àbọ̀lá wà lórí wọn àti gbogbo ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ wọn tẹ́ ń tẹ̀lé wọn náà àṣeyọrí náà máa ṣe wà jáde lá máa já o lágbára ọlọ́run ẹ kúṣẹ́. So ohun tá a ní kàn ṣe nìyẹn ìjà ẹkùn ọmọ rẹ́gísítà gẹ́gẹ́ bí private company kì í ṣe káwọn ọmọ yẹn kó dúró lábẹ́ igi tíìkì kán láwọn wà nínú gbó rìsáàfù tí wọ́n máa gbin tíìkì sínú gbó sínú agíjù. ìyá tó ń tọ̀rọ̀ níbà yìí ó lóun fẹ́ gbé ilé fún wọn kọ́ fi ṣọ́fíìsì in the name of Sunday Igboho tí ẹni tí bá wà lọ ṣẹlẹ̀ lọ́jọ́ ọ̀la tí gọ́ọ̀mẹ̀ntì náà ti wá wọlé yẹ Sunday Igboho náà máa pariwo kó Sunday Igboho náà fi wọlé ní o Sunday Igboho meanwhile Sunday Igboho know nothing about it. mo dẹ̀ ní kó jáde síta explain to the Yorùbá pé Sunday Igboho kọ́ ló ní ìjà ẹkùn o àwọn ọmọ tó dálẹ̀ ńlé tó wà pẹ̀lú ẹ̀ńlé ló ń mú òmù mọ́ òmù wọ́n lé mi ń pariwo pé bàbá kìí jáde síta wọ́n pariwo àwa máa ń tàn fojú rọ́ ńlé ni tó bá máa pé lóòótọ́ ló gbé dání lóòtítọ́ àti lódodo máa bọ̀ nlé kó wá balẹ̀ sóńdó bí èmi ṣe ń rìn káàkiri kí wọ́n máa rìn rú ẹ̀ káàkiri ẹ má máa parọ́ tẹ́ gbé dání ẹ ṣí YouTube bí 6 lórí Yorùbá Facebook àmà lọ rẹpẹtẹ what are you saying a ní ẹ má borúkọ ọmọ ọlọ́mọ jẹ́ ẹnìkan tá a rí ní gbogbo àwọn alítọ́pẹ̀rẹ̀ àwọn ní alágbára ilẹ̀ Yorùbá tó dìde láti ran ìran Yorùbá lọ́wọ́ rẹ̀ wọ́n ló jọyìn APC mo lọ wọ́n ló jọyìn APC mo lọ bá ó ló ń jọyìn APC torí ìran Yorùbá mo náà lọ́dẹ tí ń ṣòṣèlú ó ní òun fẹ́ ṣòṣèlú yẹ torí ìran Yorùbá ni adáwàgbọ́n ọjọ́ òní tiwa o ó dàbí pé Jagunlabi gan dìde torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́gbọ́n olóye Yorùbá náà ló sọ fún wa pé problem tí Yorùbá máa ní lélẹ́yìí pé ara tó máa ń da Yorùbá láàmú rèé tó bá ti dé ìkórìtà ká ṣe rere ìkórìtà ká ṣàṣeyọrí we now cause confusion mo wá ní confusion bíi dìbò pé èwo ni ìrù ẹkùn èwo ni ìjà ẹkùn èwo làtàrí ẹkùn èwo ni gbogbo ẹkùn mo dẹ̀ ti ṣàlàyé ní gbogbo ọ̀nà lákàìmẹ́yẹ ìgbà pé ìrù ẹkùn kò ta fọ́ọ̀mù ìrù ẹkùn ó wà fún gbogbo ọba kóòtù òjíire pátá tó bá yà ti ń jọmọ Yorùbá tó bá yà ti jọba nílẹ̀ Yorùbá you have authority on ìrù ẹkùn pé àwọn bàbá ẹ̀ka òfin Sunday Igboho wọn nígbà tó kọ Sunday Igboho pé ó yá lọ bá wa dá security kan lẹ̀ bákan lo Sunday Igboho gẹ́gẹ́ bí irin iṣẹ́ ni mo dẹ̀ sọ pé ìrù ẹkùn the assignment tí àwọn kábíyèsí ilẹ̀ Yorùbá tó gbé fún ìrù ẹkùn náà ni wípé iṣẹ́ inú igbó àwọn tó wà nínú igbó wa tó ń dà wá láàmú tí ò jẹ́ ká rí oorun sùn mi ò lè parọ́ tó fún yín aago bíi 3 ni mo sùn lénìí tá bẹ̀rẹ̀ sí rìn káàkiri àdúgbò pé iṣẹ́ ìrù ẹkùn nìyẹn assignment wa ní gbogbo igbó reserve wa forest wa àwọn tó fẹ́ sọ̀rọ̀ wọn ní taquology nínú igbó wa tí Ọlọ́run ọba mi dẹ̀ máa fún wa ṣe tá máa ṣí wọn nídìí torí tẹ́nìyàn bá ṣàṣeyọrí kó lọ́wọ́ Olódùmarè inú ni ìṣẹ̀dálẹ̀ Yorùbá máa fún wa ṣe ẹni tó dá ayé àti ọ̀run á ti wà lẹ́yìn iṣẹ́ ìrù ẹkùn nìyẹn mo dẹ̀ ti yànnà náà pé níbi tí àwa náà ti ṣe wádìí dé ìjà ẹkùn wọ́n register ní Ondo State pé bóyá wá ṣènáwó nílé ẹ̀wọ̀n wá bí ẹ̀ bá fẹ́ gbà wọ́n bá ń sàn ẹ lè contact àwọn ìjà ẹkùn ẹ̀ ń gbọ́ mi bí bóyá ẹ kọ́lé kan ẹ̀yin ò dẹ̀ sí ilé ẹ̀ ń wá gate man security ń tẹ́ àwọn wà fún nìyẹn pé lóòótọ́ náà wá kí Májàsọ́lá ní Ìbàdàn torí ojú tó ti rí ni rí kò lè sọ pé òun ò mọ ni mọ́ gbogbo wa ládẹ̀ mọ́ àrólé 1010 nígbà táwọn ọmọ yẹn dẹ̀ wá inú mi dùn pé mi náà lórí ọ̀fẹ́ wọ́n bá mi ní Ìbàdàn wọ́n bá mi ní national headquarter wa ìyẹn ilé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà mò ń bọ̀ wẹ́ má bínú Májàsọ́lá dẹ̀ àdírẹ́sì wọn pé inú dùn sí ìgbésẹ̀ tó gbé yìí torí Májàsọ́lá ò ní sọ fún yín pé òun nìkan lòun máa ṣe a ní iṣẹ́ gbogbo wa ní Àgbẹ̀kọ̀yà ti lọ kí Májàsọ́lá Vigilante ti lọ kí Májàsọ́lá àwọn OPC New Era àwọn OPC bàbá fẹ́ dípá ṣeun àwọn OPC Reform wọ́n ti lọ kí ọmọ wọn pé welcome back home so ńgbà tí àwọn ìjà ẹkùn náà dẹ̀ wá Májàsọ́lá ò lè lé wọn síta ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló sọ wípé orúkọ yẹn ti súnmọ́ra wọn jù kí ló dé tí wọ́n pé orúkọ ti wọn ní nǹkan mi mo sọ fún yín mo ní Májàsọ́lá ò lè sọ pé ká má pé lórúkọ tí àwọn bá fẹ́ ẹ̀yin ọmọ Yorùbá lẹ́lẹ̀ pé wọ́n èrèdí program tí mo ṣe láà táwọn èèyàn kan ní pé mò ń jẹ lọ sí ní ìdá ẹgbẹ́ security lẹ̀ ibi tí Májàsọ́lá bá ti ń lọ lèmi lọ oko tí Májàsọ́lá bá ti ń ro ni mò ń ro ṣùgbọ́n confusion tí àwọn ènìyàn ń pariwo ní ìgboro pé àwọn ò mọ ibi tábàbẹ́ yà sí àwọn kan pariwo ìjà ẹkùn àwọn kan pariwo ìrù ẹkùn pé ìṣèbó yẹ ká dúró kátọ̀ sójú kan ni mo fi jáde nígbà yẹn mo fi sọ
pé bọ́dà mi àrólé tẹ́ntẹ́n ẹ jáde síta bàbá mi ní Sunday Igboho ọ̀gá mi ní Sunday Igboho ṣùgbọ́n èmi ni mo dá ìjà ẹkùn lẹ̀ ó yàtọ̀ sí ìlú ẹkùn ìjà ẹkùn òrèrè àwọn ló ń ta fọ́ọ̀mù 10,000 torí ẹ̀rí wà lọ́wọ́ wa lẹ́kìtì bíbà yìí tó ti ń pè yáyẹ tí yáyẹ ní olórí ọ̀fẹ́ ó pe èèyàn kan wá ní kó jẹ́ kó pe coordinator wa lẹ́kìtì coordinator wa ló wá lẹ́kìtì wá sọ pé rárá o ìjà ẹkùn yàtọ̀ sí ìlú ẹkùn ìyáyẹ ní iṣẹ́ fẹ́ dorí wa rú ní àwa tá a wà nílùú òyìnbó kò dẹ̀ ní dáa kí Fúlàní máa gbá wa káwa náà tó máa gbára wa ní tí ò bójúmu ni ìlú ẹkùn ta fọ́ọ̀mù ṣẹgbọ́n mi mo láyọ̀ láti sọ fún yín láàárọ̀ security network orúkọ tí mo sọ tí mo dẹ̀ register tí mo dẹ̀ ti gbé síwájú president wọ́n lè ti gbà wọlé so mo máa ń fi àsìkò yìí rọ gbogbo èèyàn ọmọ Yorùbá ẹ̀jẹ̀ akíkanjú ẹ̀jù mi lọ àtẹ̀bí mi lọ káfẹ́jọ fọwọ́sowọ́pọ̀ so mo fẹ́ kẹ́kẹ́ kájọ fọwọ́sowọ́pọ̀ kájọ bọ́ síta láti fúlọ́ọ̀sì gbogbo ní ìsáàgbó wa because àgbọ̀dọ̀ fàyè gba àwọn pípì àwọn gbalẹ̀ wa géèmù náà lè fẹ́ gba òṣèlú nìyẹn wọ́n ṣe láyé ìjọba Jonathan nìyẹn tí wọ́n lọ káwọn Boko Haram àbíkọ́ wọn díẹ̀ pé kọ́ wọn da ìjọba láàmú wọ́n tó fẹ́ ṣe ni pé wọ́n fẹ́ da ìjọba bàbá Tinubu láàmú láti pé kọ́ wọn sọ pé ẹni pé gbogbo ògbóró wa ó kì í lẹ́yìn ìbàdàn pararọ́ àwa la Yorùbá la nígbà torí bàbá tí ń ṣèjọba Yorùbá ni o àwọn bàbá àdéhùn ẹni tí ń bẹ̀rẹ̀ káfílẹ̀ kẹ́sì ìjọba Yorùbá so ẹ mọ̀ jẹ́ káfá yìí gba àwọn kírímìnà olóṣèlú wọn kọ àwọn tẹ́rọ́rìsì sí abẹ́ torí tẹ́rọ́rìsì lẹ́tí máa ń pa ìtìjì ẹ̀ tẹ́rọ́rìsì ni ṣètò náà sáà tó jẹ́ Fúlàní nìkan gan so ti anybody tá a bá ti bá nínú ìsáàbù wa kírímìnà wọn tó bá mọ̀ kó fẹ́ gbé ọmọ Nàìjíríà jọ gbogbo wa tó bá fẹ́ gbé nínú ìlú wa wọn bọ̀ ń gbòòrò ọba mọ̀ ṣiṣẹ́ ìdìbò ayé rí ẹ ọmọ ilé ọmọ náà ẹ olùlọ́jọ́ kò sínú ìsáàbù tiwa nílẹ̀ wa kẹ ọmọ pàwọ́ kẹmọ tiwa gbé àwọn olóṣèlú kan náà bẹ̀ lábẹ́ ẹsẹ̀ yẹn àwọn olóṣèlú kan náà bẹ̀ tó mọ̀ ọ̀rọ̀ gbogbo ẹ̀ brọ́dà mi ẹ má jẹ́ káfá yìí gba àwọn olóṣèlú yìí kan balẹ̀ wájẹ́ kò sí kiri kan wọ́n ní kiri kan bẹ́ẹ̀ ní kó tí ń dún màrú kò sí kankan tí ń dún màrú ìbẹ̀rù Ọlọ́run ni eléyìí tẹ̀ ṣẹlẹ̀ kì í sọ̀rọ̀ já ẹsẹ̀ kírísítẹ̀nì mi náà kódà sẹ́kọ̀ wà mí lọ Mẹ́kà mùsùlùmí ni wọ́n kírun lé mi ìbínú torí pé ìbí gangan lọ church lẹ́ẹ̀kọ̀ kan ti bára yìí àwọn oníṣẹ̀ṣẹ̀ àwọn tó bí i so kí la wọ́n kí sọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ ká fi ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ kankan ẹ̀ṣẹ̀ ká fèsì àwọn tẹ́rọ̀rìsì tó ń pa àwọn ìyàwó tó ń di àwọn ọmọ wa ẹwà ọmọ ọjọ́ la wa so yẹn ẹ̀ṣẹ̀ ká fọ́ sọ ẹ̀ṣẹ̀ ká gbẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ kankan kálukú ní ṣe tiẹ̀ ọmọ Yorùbá kẹ́lẹ́ jọ gbogbo wa ẹ̀dá àmọ́ ọlọ́ọ̀bẹ wa so ìlú ẹkùn security network ni ìmúdásílẹ̀ ilẹ̀ gbogbo fọ́ọ̀mù lọ́wọ́ anybody ṣẹ́ńgbọ́ so àdèmà fi fóònù nọ́mbà àwọn coordinator state kọ̀ọ̀kan sílẹ̀ tẹ́ẹ̀pì wọn wọ́n tọ́ àwọn coordinator mọ́ coordinator local government yẹ tọ́lọ̀ join wọ́n tọ́ bá wù ní o voluntary ni o kì í ṣe by force o so tábà lè ti ń ba lọ ìjọba máa support wa wọ́n ní tọ́ ọmọ bá sí apá òbí àgbè àwa la ní nǹkan wa ọmọ onílù òní fẹ́ ń túlà wa ẹja tó fọwọ́sowọ́pọ̀ ẹ má jẹ́ ká mọ lórí kọ́kọ́ yá nǹkan ẹja tó fọwọ́sowọ́pọ̀ kájọ jáde tán láti fọ́ọ̀sì gbogbo nù ìsáàbù wa pátápátá anybody tábà ti bá nù ìsáàbù wa criminal yẹn kí ló wà nù ìsáàbù wa òṣèlú ló ń lò àwọn tẹ́lẹ̀ bẹ́ẹ̀ nù sẹ́yìn tó ń bẹ́ẹ̀ di òṣèlú yẹn wọ́n fẹ́ fi gbàjọba bàbá Tinubu jẹ ẹ̀ ní síbẹ̀ ẹ̀ ní gbàjọba bàbá yẹn jẹ yóò ṣe second time torí pé nígbà táwọn kan ti ṣe tí wọ́n tọ́ second time ọ̀tẹ́ tó mú wọn ẹ̀ wá lè gbé àwọn terrorist yìí tẹ̀ fi ń bà ní káàkiri ẹ̀jọ̀ wá sílẹ̀ Yorùbá lọ́dọ̀ tí wọ́n dé ànígbà tó mọ̀ rọ̀ wá ẹ̀dá kọjá lọ́kọ́ sọ́kọ̀ irú ẹkùn security network ni orúkọ security tí mo dá sílẹ̀ tí mo lè ti gbé fún president ọ̀dẹ̀ ti tẹ́wọ́ gbà so now ẹ̀ ǹdẹ̀ gbogbo fọ́ọ̀mù lọ́wọ́ anybody ṣé ń gbọ́ kò sí bẹ́ẹ̀ nìkan sanwó fọ́ọ̀mù wọ́n tó bá fẹ́ join voluntarily ni ṣé ń gbọ́ nígbà tó bá fi tó ìmọ̀ ẹni pé gbogbo lẹ́yìn ọ̀fìn tí ò ní sí kankan mọ́ agbára Ọlọ́run èmi gẹ́gẹ́ bí màá dẹ́bi fúnra mi èsì mo fẹ́ rán yẹn lọ èmi ẹ̀ẹ́dì mo ṣe ń lọ tí gbogbo ayé òdì mo ṣe ń lọ mo ṣe ń ṣe kò sáwọ́ kankan bẹ́ẹ̀ so ti ń sábà wọnú gbó àlèmọ́ sí aláìsí fídíò tó lójú mu lánàá ọdún ìgbòho gbàdá bá ń lọ gbogbo olùwà àlèmọ́ state by state ni from Ọ̀yọ́ state to Ogun state to Lagos àti wọ́n ti wọ́n àwọn kan náà àwọn olóṣèlú kan ti káwọn kẹjọ jáde kúrò lọ́dún kọ́mọ síbẹ̀ àwọn gbogbo wọn àlèmọ́ àwọn tá a bá mú tá a bá rí pé ó sì kéré àfa àwọn oníjọba lọ́wọ́ Ọlọ́run ìjọba jẹ fún wa ilẹ̀ ìwọ ní bàjẹ́ o ìdájọ́ fọ́ sọ́kọ̀ kájọ sí o dúpẹ́. ohun tí mo fẹ́ kí ẹ kọ́kọ́ dì mú bẹ̀ ni wípé ìrú ẹkùn ní títọ̀dọ̀ mi ìrú ẹkùn lèmi dálẹ̀ ìkejì tí mo tún fẹ́ ká mú bẹ̀ ni wípé àwa ò ta fọ́ọ̀mù o torí àjọ ní ìrú ẹkùn ní gbogbo ìrú ẹkùn gbogbo wa ní ẹni bá ti fẹ́ join lọ́bẹ̀ lè ní lọ́bẹ̀ ní bàbá fún wa lọ́bẹ̀ ní bàbá fún wa kò nídìí pé ká sanwó fọ́ọ̀mù lọ́bẹ̀ ní bàbá fún wa Májàsọ́lá ò ta fọ́ọ̀mù o tó dábàá kan ti sọ láyé àwọn ọmọ Ìgbò tí ò ní dá àwọn ọmọ Ìgbò kan ní not all of them o àwọn ọmọ Ìgbò kan mọ̀ òtítọ́ pé this is avenue for Sunday Igboho to make money 10,000 times 1 million calculate it Sunday ọmọ Adéyẹmọ Májàsọ́lá kàkà kí Olódùmarè eégún burúkú abitapọ́lì lẹ́yìn kò gba owó fọ́ọ̀mù lọ́wọ́ anybody irú ẹkùn voluntary ni the only thing ní tẹ́ bá fẹ́ bóyá ọmọ Èkìtì níyín ọmọ Oǹdó níyín ọmọ Ọ̀ṣun níyín ọmọ Ògùn níyín ọmọ Ọ̀yọ́ níyín ọmọ Èkó níyín wọ́n ní wọ́n máa gbé kí ẹ ti ń pè fóònù àwọn coordinator síta tẹ́ máa pè àwọn yẹn ló máa gbórúkọ yín wọlé àwọn yẹn lẹ máa lọ bá tí wọ́n máa fún yín pé you are welcome kò dẹ̀ ní owó nínú torí a fẹ́ gbára wa kò nínú ìgbèkùn ni àwa tá a fi ara wa fẹ̀mí wa tá a fi sójú ọ̀nà wípé ìran Yorùbá ò gbẹ́dọ̀ kú ikú ẹlẹ́yà kò lówó fọ́ọ̀mù nù o so
ẹ̀yin tí a ti ń sọ pé Sunday Igboho fẹ́ fi méèkì owó ni ọlọ́run ò fìyà jẹ Sunday ẹ̀rí pé ọ̀gá mi náà ó ti ń yọkù májàsọ́lá ti ń yọkù wọn dẹ̀ ti ṣe àkáǹtì tẹ́ bá ṣe àkáǹtì irú wa náà àwa náà ikú wa náà máa bẹ́ síta májàsọ́lá ò gbowó fọ́ọ̀mù lọ́wọ́ ẹnikẹ́ni irú ẹ̀ kò ta fọ́ọ̀mù fún ẹnikẹ́ni òun lẹ ti gbọ́ yẹ mo yìí máa ṣú tútù play kẹ́lẹ̀ mọ̀ pé kì í ṣe pé àfi ń ṣe ìlara èèyàn kankan àwọn tó gbé ìjà ẹkùn kalẹ̀ ó ní pọ́pọ́sì táwọn fi gbé kalẹ̀ ṣùgbọ́n àfẹ́ kó papọ̀ mo dẹ̀ ti sọ fún wọn mo ti sọ fún wọn lóòótọ́ mi ò ní nọ́mbà wọn lọ́wọ́ pé ẹ má máa sọ wípé Sunday Igboho náà ló ní ìjà ẹkùn ẹ lè ní Sunday Igboho ọ̀gá yín ni gbogbo wa la mọ̀ pé ìjà ẹkùn látọ̀dọ̀ Àrólé 1010 ni mo dẹ̀ ẹ̀rọ bọ́dà mi Àrólé 1010 tó bá jẹ́ pé lóòótọ́ lẹ́ fẹ́ kí ìran Yorùbá ó bá kò nínú ìgbèkùn ẹ jáde síta kẹ́ ẹ sọ̀rọ̀ ìjà ẹkùn èmi ni mo dálẹ̀ ìjà ẹkùn èmi ni mo dálẹ̀ irú ẹkùn tí bàbá mi lóye sí Sunday Igboho ni tí ọ̀gá mi Sunday Igboho ni ṣùgbọ́n mo fẹ́ kẹ́ mọ̀ pé omi ẹ̀kọ́ náà ni so gbogbo àwọn tó sọ wípé à ń dá confusion lẹ̀ láti ń yànnà náà fún yín tẹ́ ẹ ti ń gbọ́ yìí májàsọ́lá gan ti jáde síta ń sì ó ti sọ̀rọ̀ àwọn ìjà ẹkùn wá kí májàsọ́lá ń lé ni torí nígbà tí Sowore máa sọ̀rọ̀ nípa Sunday Igboho picture tẹ́ ẹ yà tẹ́yìn náà ń gbé síta káàkiri ní Sowore ló ń lò máa ilé tó pera ní máyégún tó yẹ òní gún nígbà tó náà máa sọ̀rọ̀ picture yẹn náà ló lò àtàwọn ọmọ Ìgbò kọ̀ọ̀kan pé Sunday Igboho had create another opportunity to make money olẹ́gbẹ́ yìí o májàsọ́lá ò ta fọ́ọ̀mù irú ẹkùn ò ta fọ́ọ̀mù voluntary ní ẹfẹ́ni tó bá fẹ́ kì í ṣe bàì túláàsì tó bá ti mọ̀ pé o fẹ́ jẹ́ ìkan nínú àwọn tórúkọ wọn máa wọ inú ìwé ìtàn rere pé nígbà tí ogun dìde sí Yorùbá tí wọ́n fẹ́ gba ilẹ̀ Yorùbá ìwọ náà jẹ́ kan nínú ara wọn ti today èmi lè fi yangàn pé iṣẹ́ táwọn baba ńlá baba mi ti ṣe lẹ̀ àwọn baba tó bí baba mi wà lára àwọn tó jagun Èkìtì parapọ̀ táwa dẹ̀ fi ń yangàn lẹ́ni anyway tí ń bá lọ́bọ̀ lè pé èmi lọ́mọ òrò sẹ́rùjà ọmọ apata ogun kánrin torí ìdílé Warrior làwa ti jáde síta tí ìwọ náà bá mọ̀ pé ìwọ náà fẹ́ kórúkọ ó wà nínú ìwé ìtàn rere pé nígbà tó gun àwọn Fúlàní jihad dé ọ̀fẹ́ ni voluntary ni you don't need to pay any form fill any form ọkọ̀ sanwó fọ́ọ̀mù kankan bàbá wa ti sọ ṣẹ́gbọ́n mi ìjà ẹkùn ẹ fẹ́ ṣènáwó security inú ilé yín ààbò àdúgbò yín ẹ gbọ́ pé bóyá wọ́n jí nǹkan yín kó ẹ lè pe àwọn ìjà ẹkùn irú ẹkùn iṣẹ́ títí wá wà nínú gbó àwọn ọ̀daràn tí ń jáde lọ́gànjọ́ òru tí ń jáde lówùúrọ̀ kùtù tó ń kó wa láya tó ń kó wa lọ́mọ tó ń kó wa lọ́kọ tó ń pa ìran Yorùbá tó ń jí ìran Yorùbá gbé tó ń fi ìran Yorùbá mẹ́kẹ̀ owó ní irú ẹkùn wà fún ṣẹ́ni pé iṣẹ́ wọn yàtọ̀ síra wọn àwọn yẹ pé títí wọn ní ìjà ẹkùn security alert Sunday Igboho pé títí ẹ ní irú ẹkùn security network tó káàkiri gbogbo ilẹ̀ Yorùbá ó dẹ̀ ti sọ nínú ọ̀rọ̀ kan pé irú ẹkùn kò sí ní tó kan irú ẹkùn ní pé ìyàwó àtọkọ ń jà o ẹ má wá ń pè wọ́n o àwọn ò tẹ̀ ní dáyín kò sí ní tó kan irú ẹkùn ní pé lágbájá ó jẹ mí lówó kò san kò sí ní tó kan irú ẹkùn ní pé lágbájá gba ìyàwó mi kò sí ní tó kan irú ẹkùn pé lágbájá ó ń bá ìyàwó mi dàlè ẹ gbà mí ọ̀rẹ́ mi fẹ́ gbọ́kọ lọ́wọ́ mi kò sí ní tó kan irú ẹkùn lórí ẹ̀ iṣẹ́ irú ẹkùn nínú ìgbẹ́ àwọn ọ̀tá tó dúró tó níwọ̀n ní jẹ́ kí ìran Yorùbá gbé ìgbé ayé ìrọ̀rùn ní irú ẹkùn wà fún ẹ tún gbọ́dọ̀ Májàsọ́lá lẹ́ẹ̀kan sí kí n tó máa lọ torí mò ń dí pẹ̀lú àwọn fake prophet lọ́wọ́ àwọn tó ń fi ọmọ Yorùbá àwọn brọ́dà wa tó wà lókè òkun àwọn ìyá wa tó wà lókè òkun àwọn sísá wa tó wà lókè òkun àwọn àbúrò wa tó wà lókè òkun tó jẹ́ pé ìran burúkú náà rí sí wọn tí wọn ò jẹ́ kán lórí ọ̀fẹ́ àti máa ń wálé mọ́ ẹ tún gbọ́dọ̀ lẹ́nu Májàsọ́lá lẹ́ẹ̀kan sí. Májàsọ́lá. mo fi àsìkò yìí fi ń sọ fún gbẹ̀rẹ̀ ọmọ Yorùbá káàkiri àgbáyé pé security tèmi dálẹ̀ irú ẹkùn security network lórúkọ tí mo sọ tí mo lè rẹ́gísítà tí mo lè ti gbé síwájú president wọ́n lè ti gbà wọlé so mo máa ń fi àsìkò yìí rọ gbogbo ẹ̀yàn ọmọ Yorùbá lẹ́jẹ́ akíkanjú lẹ́jù mí lọ lẹ́jẹ́ mi náà jùlọ káfẹ́ jọ fọwọ́sowọ́pọ̀ so mo fẹ́ kẹ́kẹ́ kájọ fọwọ́sowọ́pọ̀ kájọ bọ́ síta láti fọ́ọ̀sì gbogbo nù ìsáàgbò ìsáàbò wa because àgbọ̀rọ̀ fàyè gba àwọn pípì àwọn gbalẹ̀ wa géèmù náà lè fẹ́ gba òṣèlú nìyẹn wọ́n ṣe ṣe láyé ìjọba Jonathan nìyẹn tí wọ́n lọ káwọn Boko Haram wá pé kọ́mọ díẹ̀ pé kọ́mọ da ìjọba láàmú wọ́n tó fẹ́ sí ni pé wọ́n fẹ́ da ìjọba bàbá Tinubu láàmú láti pé kọ́mọ sọ pé ẹni pé gbogbo ògbóró wa ó kì í Yorùbá tó ń fararọ́ àwa láàrin wa láàrin gbà torí bàbá tí ń ṣèjọba Yorùbá ni o àwọn bàbá tẹ̀lé ọmọ ènìyàn ti ń bẹ̀rẹ̀ káfíńlẹ̀ tẹ̀sí ìjọba ènìyàn so ẹ mọ̀ ti káfá yìí gba àwọn kírímìnà olóṣèlú tó ń kó àwọn tẹ́rọ́rìsì sí abẹ́ torí tẹ́rọ́rìsì ló ti máa ń pa ìdíje ètò tẹ́rọ́rìsì ni ṣètò náà ó lè má jẹ́ fúlàní nìkan gan so ti anybody tàbá ti bá nínú ìsáàbò wa kírímìnà
wọ́n tó bá mọ̀ kó fẹ́ gbé ọmọ nàìjíríà jọ gbogbo wa tó bá fẹ́ gbé nínú ìlú wa mọ̀ bọ̀ ń gbòòrò ọba mọ̀ ṣiṣẹ́ ìdìbò ayé rí ẹ ọmọ ilé ọmọ náà ẹ olè lọ́jọ́ kò sí rìsáàfù tiwa nílẹ̀ wa kí wọ́n mọ̀ pàwọ́ kẹ́mọ́ tiwa gbé àwọn olóṣèlú kan náà bẹ̀ lábẹ́ sẹ́yìn àwọn olóṣèlú kan náà bẹ̀ bẹ̀ sọmọ ọ̀rọ̀ gbogbo ẹ̀rọ mi ẹ mọ̀ ní káfá ìgbà àwọn olóṣèlú ìkan balẹ̀ wájẹ́ kò sí kìnìkan wọ́n ní kìnìkan bẹ́ẹ̀ ní gbójú ndóma orúmọ kò sí kìnìkan tó ń dóma orúmọ ìbẹ̀rù ọlọ́run ni eléyìí tẹ̀ sílẹ̀ kì í sọ̀rọ̀ ọjà ẹ̀sìn kírísítà lèmi náà kó dà sẹ́kọ̀ọ́ ẹ̀fẹ́ mùsùlùmí ni wọ́n kírun lé ìbínú torí pé èmi gangan lọ church lẹ́ẹ̀kọ̀ọ́ kan ti bá láyé àwọn oníṣẹ̀ṣẹ̀ làwọn tó bí mi so kí la fẹ́ mọ bá wa jà fún kí sọ̀rọ̀ ẹ̀sẹ̀ ẹ̀dẹ́ka fi ọ̀rọ̀ ẹ̀sẹ̀ kankan ẹ̀dẹ́ka fèsì àwọn tẹ́lọ̀rìsì náà ń pa àwọn ìyàwó tó ń jẹ àwọn ọmọ wa ẹwà ọmọ ọjọ́ la wa so yẹn ẹ̀dẹ́ka fọ́ sọ ẹ̀dẹ́ka gbẹ́sẹ̀ ọ̀rọ̀ ẹ̀sẹ̀ kankan kálukú ní sẹ́tì ẹ̀ ọmọ Yorùbá kẹ́lẹ́ jọ gbogbo wa ẹ̀dá àmọ́ fọlọ́ bẹ̀ wa so irú ẹkùn security network ni ìmúdásílẹ̀ ilẹ̀ gbowó fọ́ọ̀mù lọ́wọ́ anybody wọ́n tó bá fẹ́ join voluntarily ni kò ní kò sẹ́wọ́ fẹ́ ní kankan so àlè máa fi fóònù nọ́mbà àwọn coordinator state kọ̀ọ̀kan sílẹ̀ tẹ́ pé wọn wọ́n tó àwọn coordinator local government yẹ tó lọ join wọ́n tó bá wù ní o voluntarily ni o is by force o so tá a bá lè ti ń ba lọ ìjọba máa support wa wọn ní tọmọ bá ṣe apá òbí àdé àwa la ní nǹkan wa ọmọ nílò ìfẹ́ ojú la wa ẹja tó fọwọ́sowọ́pọ̀ ẹ má jẹ́ ká wọn dúró ní kọ́báyà kìnìkan ẹja tó fọwọ́sowọ́pọ̀ kájọ jáde tán láti fọ́ọ̀sì gbogbo rìsáàfù wa pátápátá ẹni bọ̀ tá a bá ti bá nu rìsáàfù wa kí ni àjẹ́ kí ló wà nu rìsáàfù wa òṣèlú náà ń lò àwọn tẹ́lẹ̀ ń bẹ́ẹ̀ nu sẹ́yìn tó ń bẹ́ẹ̀ ní òṣèlú yẹn wọ́n fẹ́ ti bàjẹ́ bàbá tí. ẹ ti gbọ́ pé àwa ò ta fọ́ọ̀mù o ọmọ Adéyẹmọ ò ta fọ́ọ̀mù a fẹ́ ṣiṣẹ́ ìlú ni ìwọ tó bá ti nífẹ̀ẹ́ sí ẹ kàn sí àwọn coordinator nígbà tó bá gbé fóònù tó bá gbé nọ́mbà àwọn síta ẹni bá dẹ̀ nífẹ̀ẹ́ sí ó lè pe nọ́mbà mi náà mo ní nọ́mbà àwọn coordinator yìí lọ́wọ́ màá máa jù sí yín wọ́n á máa áàdì yín ṣùgbọ́n ó bá ti wà lógun state nọ́mbà coordinator Ogun state la máa fún yín kájọ flush wọn out kò ní ìdí fọ́ọ̀mù o ṣé Májàsọ́lá ò ta fọ́ọ̀mù o ẹ má borúkọ Májàsọ́lá jẹ́ o ẹ̀yin ọ̀tá Májàsọ́lá ò ta fọ́ọ̀mù o mo ṣe ń bọ̀ lórí ẹni tó lóun kọ lẹ́tà torí tó bá kọ lẹ́tà 1 billion 1 trillion lẹ́kìtì kò sọ́ba kankan tó máa gba lẹ́tà ẹ̀ wò ìwọ tó ti sọ wípé oyè tó jẹ ó ju oyè ọba bòmíì lọ ó dìgbà tó bá gbé ìgbéraga lẹ̀ Yorùbá dẹ̀ sọ wípé ìgbéraga ní ṣáájú ìparun ìkejì tó dàbí rẹ̀ ẹni a fẹ́ gbéṣẹ́ security fún àti iríṣẹ́ tó ti ṣe rí tí èèyàn lè tọ́ka sí pé lóòótọ́ ó ti ṣe lè fún Yorùbá ẹja kúrò mẹ́ẹ̀ náà alọ́dọ̀ ń bẹ́ẹ̀lẹ̀ ẹ̀hún lẹ ti gbọ́ lẹ́nu Májàsọ́lá yẹ Yorùbá nípa ẹnu oníkànlá ti ń gbọ́pọ̀n Májàsọ́lá ò ta fọ́ọ̀mù o ìrù ẹkùn kò ta fọ́ọ̀mù síta o Májàsọ́lá ẹgbẹ́ ìjìjàngbara tó dálẹ̀ láti pàṣẹ àwọn gbogbo lọ́balọ́ba ilẹ̀ Yorùbá là ń pè ní ìrù ẹkùn ẹ̀yin tẹ́ sọ pé ooru yín lójú kò rú ẹ má jẹ́ ooru yín lójú mọ́ ìrù ẹkùn belong to olóyè Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà broda wa tó dá ìjà ẹkùn lẹ̀ ẹ mọ̀ wọ́n ẹ máa wo program wọn ẹ pè wọ́n ẹ béèrè àlàyé lọ́wọ́ wọn eléyìí ò sọ̀rọ̀ ìjà ṣẹ́ gbọ́ mi ẹ̀yin tẹ́ ń pè pé ó ń dẹ́rú ìran Yorùbá àwọn fẹ́ fi ìjà ẹkùn àti ìrù ẹkùn wọn fẹ́ máa fi powó ni ẹ̀ ń da gbogbo ẹ̀rù mọ́ wa lójú ẹ̀yin náà ti jọyìn olóṣèlú òun lẹ ti gbọ́ yẹ Májàsọ́lá ló dá ìrù ẹkùn lẹ̀ ìrù ẹkùn ò dẹ̀ ta fọ́ tẹ́ni coordinator tẹ́ ẹ bá pè tó bá ní ẹ lọ mú owó fọ́ọ̀mù 10,000 wá ẹ pè mí màá pariwo ẹ̀ síta pé Májàsọ́lá ò rán anybody kílà ń kó ò rán anybody authority ò rán anybody tí ó gbọ́ mi Májàsọ́lá kàkà kí Olódùmarè bàbá Oòduà kò rán ẹnikẹ́ni láti ta fọ́ọ̀mù ìrù ẹkùn ò ta fọ́ọ̀mù àjọṣe wa ni wọ́n ní àgbájọ ọwọ́ la fi ń sọ̀yà àjòjì ọwọ́ kan kò gbẹ́rù dòrí ẹ kú ìsinmi ni. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀ ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.